fífẹ́ obìnrin alágbára. Àwọn wo ló máa ń fẹ́ obìnrin alágbára? Kí ló ń pè ní agbára? Mi ò sọ pé agbára òkùnkùn ẹ̀mí àìrí o. Agbára eléyìí tí àwọn èèyàn tá ń lò tó máa sọ pé power, kí èèyàn ní agbára bíi pé kí èèyàn wà ní ipò kan. Kí ló ń pè lágbára? Owó, ìbọn àti oògùn agbára nìyẹn. Tó máa sọ pé lágbájá yẹn lágbára, ìsìlá kó lówó tó pọ̀, kó ní access sí ìbọn tàbí kó ní agbára oògùn. Nǹkan mẹ́ta yẹn náà ni. Tó bá kù ẹ lè jẹ́ kí n gbọ́, I stand to be corrected. Ipò, owó, ìbọn náà ló ń jẹ́ pò. Torí pé president ló láṣẹ lórí gbogbo ìbọn tó wà Nàìjíríà. Òun ló láṣẹ lórí Nigerian Army, òun ló láṣẹ lórí police force, òun ló láṣẹ lórí NSCDC, òun ló láṣẹ lórí EFCC, immigration, custom, gbogbo àwọn tó bá ń lò bọn. Ìbọn náà ń pè lágbára nínú ètò ìjọba o. Tó bá sọ pé nìkan lágbára, ó ní access owó, torí pé owó ò lè fi control anything. Tó bá ní ẹnìkan bá ṣe pa kántákántá, àwọn kan fẹ́ nìkan 2 million ní ẹ lọ lé kúòmí tó wà yẹn, wọ́n á lé kúòmí bẹ́ẹ̀. Owó téèyàn kan máa rán owó iṣẹ́, wọ́n lè lé ẹ kúòmí lé tó ń gbé yẹn kó o má sùn bẹ̀ mọ́. Ibi tó o fẹ́ lọ fẹjọ́ sùn, wọ́n á ti lọ fowó tẹ́lẹ̀ lẹ́ẹ̀bẹ̀. Ṣé bí gbogbo ibi tó o fẹ́ lọ fẹjọ́ sùn, police station àbí? Ta ló sọ fún ẹ pé àwọn kan ò kì í gba bribe nínú ọlọ́pàá? Tó o bá lọ sí court, tó o bá dúró dáadáa gan, wọ́n á gbé ẹ ṣubú. Owó agbára ni o. Tó o bá access owó tó pọ̀ wá, tó o bá ní kó wá jẹun wá ló ti yó, owó yẹn máa yú ẹ. Agbára ló ń pè bẹ́ẹ̀. Ìbọn, tó bá ní access ìbọn bí àwọn ọlọ́pàá, àwọn sójà, ẹ rí i pé nǹkan kan kì í fìyàn láyà tó bá ní access ìbọn. Àwọn sójà tó ń lọ sójú ogun, wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run, wọ́n gbẹ́kẹ̀lé bọn. Tó bá fẹ́ lọ sójú ogun ìbọn ni. Tá a bá wá ń sọ pé fífẹ́ obìnrin alágbára. Kéèyàn tó lè fẹ́ obìnrin alágbára gbọ́dọ̀ dúnlẹ̀ dáadáa o. Kò dẹ̀ máa ń easy láti fẹ́ obìnrin alágbára. Obìnrin tó lówó lọ́wọ́ kò máa ń rọrùn láti fẹ́ o. Ẹni tó bá fẹ́ obìnrin tó lówó lọ́wọ́, àfi kó múra, àfi kó náà lówó lọ́wọ́. Bí bẹ́ẹ̀ kọ́, obìnrin yẹn gbọ́dọ̀ smart, kó ro gbogbo ọpọlọ ẹ̀ pé bó ṣe lówó lọ́wọ́ yìí, tọkọ òun ò ní owó tó tòun yìí, òun gbọ́dọ̀ jẹ́ kí ọkọ òun náà kó lówó lọ́wọ́. Bí bẹ́ẹ̀ kọ́, ọkùnrin yẹn máa fà sẹ́yìn. Tóbìnrin bá lówó lọ́wọ́ ju ọkùnrin lọ, obìnrin yẹn máa ní problem tó pọ̀, challenges tó máa face máa ga. Ẹ má ṣe tú díẹ̀ wò àdìtú ni. Ẹ má ṣe sọ pé kí ló wá dé. Sọ pé èèwọ̀ ni kóbìnrin lówó lọ́wọ́ jọkọ lọ, ẹ má ṣì mí gbọ́. Ṣùgbọ́n tóbìnrin bá lówó lọ́wọ́ tọkùnrin ò ní, obìnrin yẹn máa face challenges tó pọ̀. Ṣé mọ̀ wípé ọkùnrin la máa expect kó kọ́lé, kó ra mọ́tò, kó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nulẹ̀. Mo á expect obìnrin kó ṣe gbogbo nǹkan yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin ló ń ṣe tọkùnrin ò ṣe, ẹjọ́ á ṣẹlẹ̀ ládùúgbò, ẹjọ́ á ṣẹlẹ̀ nínú family, nínú mọ̀lẹ́bí, àwọn ọ̀rẹ́ gan wọn ò ní jẹ́ kọkùnrin yẹn gbádùn gan, ìyàwó ẹ ti forí ẹ gbá pààrọ̀, ẹ jẹ́ yà lọ wá nǹkan ṣe sí. Ṣùgbọ́n tọkùnrin bá lówó, wọn ò ní sọ láyé ipe ọkọ ẹ̀ forí ẹ gbá pààrọ̀, even kó fi gbà. Ẹ gbọ́ Yorùbá dáadáa. Owó agbára ni. Tóbìnrin bá ní owó, alágbára ni. Kò dẹ̀ easy fún láti lọ́kọ. Ẹni tó bá wà ní around ìbọn, bíi pé obìnrin tó jẹ́ sójà, tó jẹ́ ọlọ́pàá, tó jẹ́ àwọn tó násẹ̀ síbọn, tí wọn kì í gbélé tán ń ṣọ́ orílẹ̀-èdè, tán ń ṣọ́lù, táwọn kóbìnrin wà nínú àwọn security, kò máa ń rọrùn fáwọn náà láti lọ́kọ. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ elétò ààbò security, tẹ́ ń ṣe ọ̀rọ̀ ètò ààbò Nàìjíríà, Ọlọ́run á bá mi pèsè ọkọ alálùbáríkà fún yín. Percentage wọn, àwọn tó lọ́kọ nínú wọn ò pọ̀ bí àwọn tí ò ní. Èmi ń ṣe matchmaking náà, mo dẹ̀ rí bọ́n ṣe máa ń wá sọ́dọ̀ mi. Mo lè máa fi lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin, mo ní lady kan, kinní kan ní o, ìgbà kan ní o, ọkùnrin á ní, ẹ bá mi wẹ́lò mi ẹ̀jọ̀. Kí ló dé tó fi ń yúrí tó fi ní ká bá ń wẹ́lò mi? Ó ti wò yí pé, tó ń bá lọ sọ̀rọ̀ tó gájọ́ ní òun lọ, èmi ò ní sọ́ńtọ́ lè ṣẹlẹ̀, dó wọn train wọn bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n wa ò ní fẹ́ ròyìn pé wọn ò ní ṣe bẹ́ẹ̀. Kí ni ẹ lè gun àwọn náà kàn ṣe bẹ́ẹ̀? Kàn ṣe báwo? Ẹ̀rọ 2+2 yín papọ̀ kó fún yín 4. Ẹ gbọ́ Yorùbá dáadáa. Ẹni tó bá wà nípò agbára kò máa ń rọrùn fún láti lọ́kọ. Obìnrin ni mò ń sọ o. Ẹni tó bá wà ní ipò ìbọn, bóyá bíi sójà, ọlọ́pàá àtàwọn tí wọ́n ń wọ kakí, tí wọ́n násẹ̀ síbọn, kò máa ń easy fún wọn láti lọ́kọ, torí pé ẹ̀rù máa bá àwọn ọkùnrin láti fẹ́ wọn. Meanwhile, wọ́n dẹ̀ nice. Gbogbo ń tàn rò lọ́kàn pé wọ́n máa ṣe fún wa tá a bá lọ ṣẹ̀wọ̀n yẹn, wọn ò train wọn láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọn ò mọ̀, nímọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ò nímọ̀ sí. A rò pé bóun bá lọ ṣe ìyàwó òun tó jẹ́ sójà, tó bá lọ ní kóun kúnlẹ̀ kóun ló máa ṣe ọlọ́mọ kúyà. Fọ́jọ́. Ọkọ̀ ní ilé nínú iná kànga. Ọkùnrin á máa sá, á máa fọyín orí wo, ẹ má wọrí, ẹ bá wẹ́lò mi. Ṣẹ̀mọ̀,
torí pé n tó ń pè lágbára náà nìkan yà ẹni bá wá ní oògùn abẹnú gọ̀ǹgọ̀ ó parí bí olórí ẹnìkan mìkan tó ní ó lásẹ̀ sí oògùn tó yẹ pé tó bá màjíìkì tó bá gbé kalẹ̀ báyìí idán yóò máa padán ni tọkùnrin bá ṣẹ ó lè ní kó máa fò lórí òfurufú ìyá kan máa yí kiri ni jọ bébì jọ ó jẹjẹ sọ̀kalẹ̀ orí òfurufú ló wà. táwọn àlejò bá fẹ́ wá bẹ ẹ gbọ́dọ̀ débi wá bá bẹ o kí ló ṣe mo ní kó tètè dé ó yá fòsókè ìyá náà dẹ fòsókè kò ní wálẹ̀ á wá dúró ságbèdè méjì ayé àtọ̀run á ní kí ló dé á lóun fún punishment agbára ló ń pè bẹ́ẹ̀ agbára ni meanwhile ó possible kò jẹ́ pé ní nǹkan tó ń lò I don't know ṣùgbọ́n tó bá pọ́kùnrin ló ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni ṣàmọ̀ yín pé tọkùnrin bá tiẹ̀ lò gan máa nọkùnrin ṣọlá kò dẹ̀ ní pẹ́ kó tó wálẹ̀ lára ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè fi bínú ọkùnrin àti gbogbo ntòrọ̀gbà yí ọ̀rọ̀ ọkùnrin lè fi wé tóbìnrin wọ́n ní ribs ẹ̀gbẹ̀gbẹ̀ egun tó ń bẹ láyà wọ́n ní 9 tọkùnrin 7 tóbìnrin èmi ò tí wò rí o àwọn èèyàn náà ń sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n báwo ni tọkùnrin ṣe pọ̀jù tóbìnrin lọ àwọn ò mọ̀ àwọn ò lè sọ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àdìtú ni a máa tù wò Ọlọ́run mọ̀ kó tó fi ọkùnrin ṣe olórí ni láwọn companies kankan àwọn iléeṣẹ́ ńláńlá níbi tóbìnrin ti jó lórí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà míì wọn kì í gbádùn ọ̀gá wọn tó jóbìnrin yẹn àgàgà kírú ọ̀gá wọn tó jóbìnrin yẹn kó má ṣe sílé ọkọ á kanra ju ajé ilé ìkú lọ wọ́n ní madam tí ń bọ̀ wọ́n ti sáwọlé ṣùgbọ́n tó wá pọ́kùnrin ni ọkùnrin tó bá tiẹ̀ burú gan wọn ni ọ̀gá ti burú jù ó ti tán náà nìyẹn ṣùgbọ́n tó wá pọ́bìnrin lójọ́ ọ̀gá nílé iṣẹ́ kan ni tó ná sẹ̀ sí gbogbo nǹkan tó bá burú kékeré báyìí wọ́n ní kíni àbájọ náà tí ò ṣe rí ilé ọkọ gbé obìnrin ipò obìnrin náà ló gbọ́dọ̀ wá mo sọ ńgbà kan Ọlọ́run nìkan ló mọ tó rí tó fi ọkùnrin ṣo lórí ayé ọkùnrin ló lórí ayé obìnrin kọ́ Adam lọ́lọ́run kọ́kọ́ dá kí ló dé tí ò ṣe kọ́kọ́ dá àwa ò tẹ̀yìn pé ní Éfà àbí kí ló tí ò ṣe kọ́kọ́ dá Ọlọ́run mọ̀ fọkùnrin ṣo lórí ayé ni mo sọ ńgbà kan pé àwa ọkùnrin lọ́lọ́run torí ẹ̀ dáyé ó wá ní kóbìnrin wá assist wa ni ọkùnrin ní number 1 obìnrin ní number 2 ọkùnrin lórí obìnrin lọ́rùn dó méjèèjì ṣiṣẹ́ papọ̀ ni o tí ò bá sọ́rùn orí ò lè dúró orí akọ́kì mọ́lẹ̀ àdàbí kùkùté ni kò ní fáìn kò ní ní fitting ẹ̀yin awo gbogbo mọ́ṣáláṣí lè róbìnrin kankan tó máa lead láyé tó máa lóun fẹ́ kírun fún wa fífẹ́ ìyàwó alágbára kò máa ń rọrùn o àti fọkùnrin tó fẹ́ àtobìnrin tó já lágbára tọkùnrin wá fẹ́ ṣùgbọ́n obìnrin tó bá wà ní ipò agbára ẹni kó ṣe jẹ́jẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí bẹ́ẹ̀ kọ́ challenges tó máa kojú kò ní lè dágbọ́ tán